bàbá agric àbí tìbílẹ̀. ìbá àjẹ́ àgbà àwọn kan ní òní knowledge tó ń sọ pé agric kì í ṣiṣẹ́ nígbà tí mo wà ní Ṣàngóde wòlíì ẹ̀yìn agric máa ń rà máa ní kàn lọ ra funfun ẹ̀ wá ẹ̀yìn agric ẹ̀ ní funfun òun mo fi ń ṣiṣẹ́ ẹ̀yin agric funfun. bẹ́ẹ̀ ìbá àjẹ́ eléyìí mò ń lo eléyìí tí wọ́n bá rí funfun ó dẹ̀ ń dáhùn àwọn wòlíì mi wá bẹ̀ sí ń kọ́pì mi. bó ṣe wà yìí bẹ́ẹ̀ yẹn bá lówó lọ́wọ́ tẹ́ bá fẹ́ kó dolòṣì ẹ̀yin ẹyọ kan yìí adolòṣì àdánwò abẹ́ sí máa bá a gbọ́dọ̀ sọ yẹn. adolòṣì tẹ́ ẹ bá fẹ́ kó máa kórìíra ẹ̀yàn tó bá mú ẹyin yìí tẹ́ bá mú ẹyin yìí wọ́n á mú kinní kan tì ẹ wá bu epo pupa sí wọ́n máa kórìíra níbi bá ti yẹ kí wọ́n ṣe lóore wọ́n lè bù gbájú fún bẹ́ẹ̀ kò ní rá láàánú tí tó máa fi kú. nígbà kan bàbá wọn tiẹ̀ ní wọ́n fẹ́ yín wọ́n fi ń jólé. wọ́n fi tó bá wọ́n sọ̀rọ̀ sí ni tìbílẹ̀ náà sábà ń lò tìbílẹ̀ kì í tí wọ́n ṣàyẹ̀dẹ̀ ń gbé ẹyin yìí wọ́n máa rẹ ẹyin yẹn ni lọ́jọ́ wọ́n rẹ́ pa 7 days. ìkan wà náà ẹyin yìí náà tó bá rẹ ìbílẹ̀ lẹ́ máa lò tẹ́ bá jù lílé báyìí ilé yẹn máa wó gbogbo ẹ̀ á sọ̀kalẹ̀ tẹ́ bá jù báyìí náà ṣe ṣerú yẹn la máa jíwèé fún àwọn ọmọ tó ń bínú kó ní lálọ́ọ̀dì ní kó ń kú òun lé. ìkọ́ṣẹ̀lẹ̀ ẹ̀jẹ̀ ń sọ fún yín wo bá ní kádájọ́ kan kó má dájọ́ kan tó bá lóun máa da ẹ̀yìn tó bá nǹkan ọ̀pọ̀ tó wá fọmọ express kì í ṣòro ló máa ṣẹjọ́ yẹn gbogbo ọmọ àta ẹ̀yà ọkọ ẹ̀ tó bá wà ní mọ́tò yẹn wọ́n máa accident máa pa wọ́n dànù ni bẹ́ẹ̀ adájọ́ mi ti wọ ọbẹ̀ accident àti pa dànù bọ́tẹ́ni tó bá jẹ́ ọ̀jọ̀gbọ́n àmọ́ tó bá jẹ́ ọ̀jọ̀gbọ́n bó jẹ́ mẹ́ta lágbára ẹ̀ bá gbé méjì ẹ pu ẹ fún mi àgbọn sí i ẹ wá lọ ra ẹ̀kọ́ eléwé ẹ máa fi wàá fi sọ̀dọ̀ màlúù jẹ wàá pa màlúù yẹn tó bá wù màlúù rẹ bá wù ẹ tó bá jẹ́ kó bá fẹ́ ṣèrànpọ̀ fẹ́ pa màlúù kì í ṣẹyin o wàá ní kó bá ẹ ra ọ̀dọ̀ màlúù tí ò wọ omi ẹ̀dọ̀ màlúù bẹ́ẹ̀ni tí ò wọ omi bẹ́ẹ̀ni kàn gé fún ẹnu ẹ ò lè ra gbogbo ẹ̀tàn kékeré tó bá lè jẹ wàá lọ ewé yìí ewé ọ̀jẹ̀lẹ̀ àkókò yìí ẹ lọ ẹ ṣe bí ọbẹ̀ ẹ fatasi ẹ ṣe bí ọbẹ̀ kì í ṣàṣejẹ mo kọ́ yé omi ti babaláwo. ayé wọ́n yẹ pa màlúù báyìí. bẹ́ẹ̀ eléyìí tó rẹ́ bá ti bá àwọn tó ń tà á wọ́n ti sọ fún yín bó ẹ ti rán wọn eléyìí tí ò wọ mi wà. tí ò wọ omi. wà á ní mo fi ìnáwó tí mo fẹ́ ṣe mo fẹ́ pa màlúù kan lọ mo wẹ̀ fún mi ẹni tí mo mọ̀ wà á ra màlúù yẹn á dúró mò ń ṣe fún wọn dáadáa tán ó kù díẹ̀ sàn àwọn tó fẹ́ ṣàjọ̀dún ìkórè wọ́n máa wá màlúù á dúró báyìí bọ́ǹtà ní 1 million wọ́n á rà á. wọ́n máa tà ní 2 million ẹni máa mú wá. iṣẹ́ yìí. tí ọ̀dọ̀ ẹran mo sọ fún yẹn ẹyin tó bá fẹ́ ṣèlú ráńpẹ́ tàbí ìkọ́mọ ló máa lo kíní ẹ̀ àṣírí yẹn á bò. nípa jẹ gbèsè ńkọ́. tó ti ń sìn ó wà fún ìwọ tó bá jẹ gbèsè ẹ má àgbàdo òrùkẹrẹ àgbàdo ẹ lọ kúná kẹ fi sẹ́yìn ìbáàjẹ́ 2 mẹ́ta ẹ ní fọwọ́ ẹ sí ipò àwà ń bẹ àtàwà ń bẹ ẹyọ àwà ń bẹ ẹ bó kíní kúrò tẹ bá ti sì tán ẹ bó kúrò fún ẹnìyẹn tó lè bá jí ẹ ò gbọ́dọ̀ lọ police station kó report o gbọ́dọ̀ pa o rẹpẹtẹ ẹ mo lọ fọlọ́pàá mu ó ti o ṣùgbọ́n ọdún yẹn ló bẹ̀ sí lówó ó di oògùn owó á ṣiṣẹ́ owó máa ń fún ẹ bá àjẹ mọ́tò yẹn anything yẹn tó bá jà tó bá ṣe sínú mọ́tò yẹn ni o kì í ṣe pé kò tí àyẹ̀dẹ́ kó wá lọ gbé síta bẹ́ẹ̀ pé wọ́n jí o kó tí mo fẹ́ kó wọ́n jí kinní yìí kì í ṣe yẹn kó ṣìṣì wá ó wá ṣiṣẹ́ owó fún ẹnìyẹn.
àti test ẹ̀ rí ìyàwó alàgbà náà lọ kó ọjà ẹ̀ lání kó lọ àní rẹ́kọ̀dù ló fẹ́ràn láyé Ọmọwúrà àní kó máa jó owó ẹ̀ ti dé. owó ẹ̀ ti dé kó máa jó. òjò barista ni. ó ní Àyìnlá Ọmọwúrà ló ń fẹ́ràn. àbóṣùpá. bó ṣe rí nìyẹn nǹkan wà agbára ń bẹ. kọ́mọdé má kọjá àyè ara ẹ̀ kì í ṣe lẹ́sẹ̀kẹsẹ̀ tọ́mọdé má kọjá àyè ara ẹ̀ nìyá máa jẹ́ alágbára kì í bínú tí bí ibà ń run báyìí a máa kò ní ẹ̀ nímọ̀ pé òun ló ń dabẹ̀rù a máa rẹ́rìn ni a máa kò ní sọ ẹni tó bá ń lé bàbá wọn lóògùn kínní kankan bí Ìgbòho ìbàdí ẹ̀ wọ́n ṣe oògùn lé wọn lọ́wọ́ ni wọ́n gbé oògùn fún wọn ṣe oògùn lé wọn lọ́wọ́ ni wọ́n lé ní bẹ́ẹ̀ ni wọn ẹni tó jẹ́ alágbára kò ní gbin á dẹ̀ rún bẹ̀ kọ́kátá ẹ̀ nímọ̀ pé òun àdúrà wa gbà bí ó ṣe bó ṣe rí nìyẹn ẹyin yìí náà gbẹ́dọ̀ kọ yín bó ṣe wà yẹn tán bá lò ó tán fi kíní kan mọ́ tí ẹ bá fi bá obìnrin tí owó wà lára ẹ̀ sùn ẹ máa gba àsìkí ẹ ni aṣẹ́ ó bò ó ní bó ṣe rí nìyẹn tó bá jẹ́ ní tó fẹ́ sílé ni tó bá ti rí pé o gba àsìkí ẹ̀ wà máa tọ́jú ẹ̀ wà máa ra mọ́tò fún wà máa ṣe gbogbo nǹkan fún ọ̀nà owó yẹn àtúbọ̀ máa la kò ní fi àyà jẹ́ nìyẹn padà ó ní ìkìlọ̀ tó rọ̀ pé à ń sọ kankan òun la máa sọ pé ṣìnà ṣíṣe wọ́n ń gba tọkùnrin náà o obìnrin ṣe má dẹ̀ gba àsìkí ọkùnrin yẹn ọkùnrin ló tẹ̀ yìí sì jù lọ obìnrin ló yẹ. Owutu FM ètò tó gbójú owó ní gbogbo Nàìjíríà Owutu FM ètò tó gbójú owó Owutu ni ẹ máa gbọ́ Owutu ni ẹ máa wò Owutu ni ẹ máa wò Owutu ni ẹ máa wò Ìkòròdú ni wọ́n wà Ìkòròdú ni wọ́n wà ẹ máa wò àtọmọ kékeré àtàgbàlagbà ẹ máa wò Owutu FM Owutu FM ẹ máa wò gbọ́ ètò tó ta lẹ́nu Owutu Kindly subscribe to our YouTube channel, Owutu FM Lagos. Bye.